mo kí gbogbo àwọn àfáà ẹ má bínú èyí tí bàbá wa Gbọ́lá ní sọ ìgbà tí mo gbé tí sí wọn àwọn àtijọ́ mo kí òun náà ní wípé kì bá àjọkùnrin lèyàn bí kì bá àjọbìnrin lèyàn bí kí gbogbo ẹni tó bí máa gbà wípé ọmọ bíbí tá ń bí yẹn ní imatun ilahiyya ìdẹ̀ra ọlọ́ọ̀ni gbogbo gbé arídìyàn máa ń sá lórí kéèyàn lè rọ́mọ bílẹ̀ lò ní òòsà ọlọ́run ọba ọ̀dẹ̀ ní fún ẹlòmí ò sì ní sáré kankan ọlọ́run ó dẹ̀ fún ní ìjẹ́sà pé ọmọ tá ń bí ní imatun ilahiyya ìdẹ̀ra ọlọ́run fún ọmọ ṣe wọ́n lọ wá fún yẹn ní àánú rẹ̀ èyí tí ó dájú lé wípé kéèyàn mẹ́ǹtẹ́ ní àánú kọ́lọ̀ fún yẹn kó má ṣe bí ò ti dá oore ọlọ́run sí nípa ọmọ tá a máa ń bí ọmọ lè jẹ́ ní ìmọ̀ fẹ́lòmíì nípa bí ó ti ṣe tí ó máa jẹ́ àánú ọlọ́run kódà ọba sì lè jẹ́ fítínà yóò jẹ́ àdánwò yóò jẹ́ fẹ́ bí yóò jẹ́ báwo yóò fi jẹ́ fẹ́ sìn gbogbo àwọn kidnapper tí wọ́n ń jiyàn gbé ọkùnrin bẹ́nu wọn obìnrin bẹ́nu wọn àwọn tí wọ́n ń pààyàn àwọn tí wọ́n ń ba àwọn èèyàn ló jẹ́ yẹn fìtínà làwọn jẹ́ àwọn kan náà sì ló bí wọn. gbogbo àwọn ọmọ tó wọ́n ń wúlò tó ń di àfa ńláńlá tó ń di pírẹ́sidẹ̀ntì tó ń soríire bí gbogbo àwọn tó ń jò gbogbo àwọn àfa wọ̀nyí àwọn kan náà ni wọ́n bí wọn. ẹni kálukú ló wá lè determine lẹ́yìn kádàrá ọlọ́run pé báyìí mo ti fẹ́ kọ́ ọmọ mi rí tó wá wúyàn èèyàn lè sáré kọ́ mọ̀ ó máa jẹ́ nímọ̀ ìdẹ̀ra fáwùjọ tó bá sì wùyàn èèyàn lè sáré kọ́bọ̀ oúnjẹ ó lè tó bá ṣe àìṣe tó ọmọ ẹni padà jẹ́ fìtínà náà ṣe pé àmọ́ ní tẹ́rìbíyà fọmọ ara àkọ́kọ́ tẹ́rìbíyà tẹ́lẹ́ká ní òun náà ní tẹ́rìbíyà túbì níyà fọmọ wá lẹ́sìn ohun tẹ́sìn so mú kì í ṣe kékeré nínú ìgbésí ayé èèyàn téèyàn bá jẹ́ mùsùlùmí àfi kó tọ́mọ ẹ̀ pẹ̀lẹ́ kó ń jẹ́ lẹ́sìn kọ́mọ ẹ̀ náà kọ́ lára ẹ̀ nínú àwọn títọ́ táàpù tọ́mọ wa tí ó fi dé ní ìmọ̀ òun náà ní ká fún ọmọ ní tẹ́rìbíyà ìlíyà. kákọ́ ma ní títọ́ ti mímọ̀. kájẹ́ kọ́ ọmọ lọ léèwé gbogbo wa láti mọ̀ wípé kò sí nǹkan tí ń jẹ́ Boko Haram òṣèlú àti dàlúrú àti fìtínà níbẹ̀ lọ́dà bẹ́ẹ̀. tàbá ní ká wo ìsìlámíkálì ẹ̀sìn wa fẹ́ kéèyàn kọ́ mímọ̀ ṣèbá kọ́ lẹ̀kọ́ náà ti sọ fún wa pé táàbí ní òṣèlú lè mọ̀ wàlọ́wọ́ ká nàbì sí i. ẹwà mímọ̀ kò bá jẹ́ ilẹ̀ Ṣáínà lẹ́wà dé. ṣíṣe rí àná ń kọ́ ní Ṣáínà ni ẹ ti mọ̀ pé ìmọ̀ tó wáyé pé mọ̀ ìwé náà ní ká kọ́ ara tẹ́rìbíyà ìníyà ni àkókò ìkọjá Áfíríkà sọ pé kí lọ́mọ wa ò fi ṣe ó ní rẹpẹtẹ tí ó fi ṣe ọ́ndà tẹ́rìbíyà ìníyà náà ni kádékọ́ ọmọ wa ó lọ lé kéwú ìpèníjà tó ti wà wá bí ẹni tó jẹ́ mùsùlùmí méjì ni o kọ́mọ rẹ lọ lé ìwé kó sì lọ lé kéwú tá a bá dé kọ́mọ wá kẹ́kọ̀ọ́ mi tí ò bá kéwú èyí ó padà kábàámọ̀ bóyá ń bẹ láyé àbá àṣẹ láyé kọ́mọ ẹni sì kéwú lè kò dé dandan ni kó jòkó ti sí àfà àmọ́ èyí mọ̀ yẹ́ ó mọ tọ́ sọ́nà ọlọ́run mọ tí ó padà sọ ní kálukú dà ara tẹ́rìbíyà ní tẹ́rìbíyà ìlíyà bákan náà kọ́mọ wá lè wúlò ká fún ní tẹ́rìbíyà àkìlàkìyà. kakọ́ ní títọ́ ti wà. ká fi ìwà ọmọlúwàbí tọ́ ọmọ wa bó láti sòdodo láti morality moral of bringing ká fi ìwà arítọ́mọ wa inú ọ̀nà tí ẹ̀mọ́ wá gbà fi ìwà arítọ́mọ ẹni antoriki muhakat ìwà tí ẹ̀rọ bá ń wù nígbà míì ọmọ ẹni ó máa kọ́ sí lára rẹ̀ nínú ọ̀nà tí ẹ̀mọ́ gbà tọ́mọ ẹni níwà dáadáa bẹ́ẹ̀ wà àtẹ̀yàn kan bá jọ ní iṣu tẹ ní wàhálà tẹ́ bá kíra ayé má fi sọmọ ẹlẹ́mi o bàbá wa Gbọ́lá nínú nǹkan tí mo ṣàkíyèsí lára wọn táwa fi jáde lè kí bàbá wa ò gbé àfọ àkàkalẹ̀ rí kí wọ́n máa bú lójú wa àti mo parọ́ ní ẹ̀yìn kiri kódà kí bàbá wa lọ òde káfọ́ àkàtà wọn lábùkù wọn ní sọ ọ̀dọ̀ ará àtàlà àti máa ń gbọ́ wípé lágbájá ṣe báyìí fún àwọn ní sọ nígbà ká máa ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n fẹ́ gé kí àwọn ọmọ náà tó gbé blọ́ọ̀dì ọ̀tá fẹ́ lòmíì gbogbo òbí tó wá fẹ́ tọ́mọ ẹ̀ láyé gbogbo ẹni tí wà àti ẹ bá jọ ń ṣàdìgbọ̀n láàrin ara yé má sọ fọmọ ẹ pé èmi rẹ jọ ń jẹ́ ọ̀bọ̀lọ̀ kí bágbára rẹ̀ ò bá káwọ́ ó lè kọ́ ọmọ rẹ o àwọn ẹni tẹ́rìbíyà bil muhakat ilé ká fi wọ ọmọlúwàbí bá a ti pọ́nyàn lé ká fi kọ́ ọmọ wa jí láàárọ̀ kó kí wa káàárọ̀ kó kúnlẹ̀ ìgbà máa sọ fún àwọn ọmọ ìyá wa lùsùn ẹ̀ka ní ká má kúnlẹ̀ ẹ̀ ó bá máa tẹ́ pé ká má kúnlẹ̀ yìí ìkúnlẹ̀ lásán lẹ́yìn ní ká má kún bẹ̀ tó máa fún wọn ní impression míì ló fi ẹ̀mí ìgbéraga sí wọn lẹ́mìí díẹ̀ ọmọ tí ń kúnlẹ̀ fún wa ní abẹ́bí kúnlẹ̀ ṣe bí kẹ́mi ẹ̀ lè rọ̀ ni mo fẹ́ kí wọ́n yìí sùn sí
mo kúnlẹ̀ báyìí ẹ̀mí mi ó rọ̀ ọjọ́ tó bá bá mi sọ̀rọ̀ màá gbọ́ ohun tó wà níbi ìkúnlẹ̀ nìyẹn ara ń tà fi kọ́ ọmọ ẹni ni àti dáadáa míì láàrin ẹbí wa ká kọ́ ọmọ wa kọ́ ọmọ mọ pàtàkì ẹbí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jòkó yìí ṣe bí ìyá tí wọ́n ń gbé ọmọ ìyá ẹlẹ́hàá wa tí wọ́n búrò ní wọ́n jẹ́ sáwà nífà ẹbí ń tò lọ náà nù ara tẹ́rìbíyà kò ló kíyà káfí tọ́ ọmọ wa èyí tí wọ́n wá fi kó ńlẹ̀ òun náà ní àtẹ́rìbíyà tó ṣe híyà àlàáfíà pàtàkì irú kí náà fi tọ́ ọmọ lágbolé tí irú kí náà fi àgbo ara tẹ́rìbíyà ní o ìtọ́jú yẹn ní medical upbringing ọmọ bó láti mójútó àlàáfíà ọmọ ìyá ọmọ máa ṣàkíyèsí pé kí ni tí ń sọ ọmọ mi yìí èyí tó bá mọ̀ nípa rẹ̀ yóò ṣètọ́jú èyí tó bá rú lójú yóò fi lọ àwọn tó bá mọ̀ nípa rẹ̀ bóyá àwọn tó bí òun náà ni èyí tó bá jọ mọ́rọ̀ àgbo ni tó bá jọ mọ́rọ̀ hospital ni ó pàtàkì púpọ̀ ara tẹ́rìbíyà ṣèhíyà ní ká fọ́mọ wa lọ́yàn dáadáa bàbá wa Agboola máa ń sọ púpọ̀ wọn lọ́mọ tá a bá fún lọ́yàn wọ́n máa ń sábà ní làákà ìgidi gan la lẹ́bi wá ṣe pé àrìbọ́ tògáyérò tọ̀bí àkáfọ́ ọmọ lọ́yàn ó máa chéǹjì àdámọ́ ọmọ yẹn tó bá yẹ pé kò bá ní ọpọlọ tó mú ọmọ tó bá mú yẹn máa ní brain tó bá bá tíṣẹ̀dì ọmọ kí ó mọ̀wé gan ọmọ yẹn dájú ni o gbọ́ àwọn àbá wa yìí kódà nílé kí ó bá àbá wa ń kọ́ wọn kí ó ń bà yẹn àwa tí àbá tètè mọ́ wọ́n ní àmú yẹn dájú ni wọ́n ní àmú yẹn dákàn àwọn tí kí ó máa ń tètè yé wọ́n ní wọ́n mú yẹn dáadáa ẹ jẹ́ kó ọmọ yóò mú yàn wọ́n ní nínú ọyàn múmu ọpọlọ ń bẹ ń bẹ nínú ọyàn múmu àánú wà ń bẹ kódà nínú ọyàn múmu wọ́n ní ọmọ tó lè kú wátú bàdàníyà wọ́n ní yóò máa fa àwọn àrùn kan tó wà lára ọmọ èyí tó wá kó ká máa ṣàdúrà fọmọ wa ká má ṣe pé ẹ má jẹ́ á ṣe pé fọmọ o ọmọ tá a bí àwọn Agboola wọn ti ṣàdúrà fún ọlọ́run ojú ọlálùbáríkà gbogbo ilé tí mo wí ìfarabata ní tí bàbá wa Agboola ní wí ni ọlọ́run jẹ́ àárọ̀ ọmọ náà pẹ́ kárí bàbá kárí ìyá pẹ́ gbogbo ọmọ ẹni kálukú wa náà ọlọ́run jẹ́ ọlálùbáríkà subhana rabbika yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil